Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tí ń wò wá. This is DG Naija. Ó ti ṣẹlẹ̀ báyìí o lórí ọ̀rọ̀ NURTW. Àbọ̀lọ́rẹ́ jáde o. Ṣé ẹ rántí ńgbà kan tí ọmọkùnrin kan mú ìbọn dání lórí íńtánẹ́ẹ̀tì tó bẹ̀rẹ̀ sí ní kinní kan àwọn èèyàn máa kú ni tán bá bẹ́ tán bá ṣe gbá. Àbọ̀lọ́rẹ́ jáde ńgbà yẹn ó pariwo lórí ọ̀rọ̀ ọmọkùnrin tó yọ ìbọn lẹ́yìn Zaria pé ọ̀rẹ́ Zaria ni pé Zaria mọ̀, but gbogbo èèyàn wọn kọ etí ikún sí ńgbà yẹn. Ó wá dàbí pé àwọn èèyàn ò gbàgbé ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí wáyé ń lọ. Òun ni pé ọmọkùnrin yẹn ó wà ní police station, ó wà ní Kirikiri báyìí, ó wà ní prison báyìí. So wọ́n wá ń pe Koko Zaria. Koko Zaria ò dá wọn lóhùn lórí mátà yìí. Koko Zaria dàbí pé ó fi arákùnrin yẹn lẹ̀ síbẹ̀. Òun ni Àbọ̀lọ́rẹ́ wá jáde báyìí o pé ẹjọ́ yìí ń lọ o, kẹ́ wá gbọ́ evidence. Ẹ wo Àbọ̀lọ́rẹ́ tú wíníwíní ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ẹ jáde ó gbọ́ lẹ́nu Àbọ̀lọ́rẹ́. mi ò kí nǹkan tó mo fẹ́ fa nǹkan kan yọ fún yín ni o. Ẹ wo bọ̀bọ̀ yìí. ó ń ṣàríwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrì. ok. ó ń ṣàríwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe. now fídíò yẹn nìyẹn so bó ṣe wá wà yẹn bí fídíò yẹn ṣe wà yẹn bí fídíò yẹn ṣe wà yẹn ẹ tún wá wò mí. àbọ̀ máa bọ̀ ń bì. ọmọ tẹ́ ń wò tó fáyín sí i nìyẹn o. sọ̀rọ̀ fún wọn. ọmọ olúwo ni ẹ. nǹkan tó ń sọ sí lẹ́nu. Kwara níbo ní dọ̀fíọ́. agboolé ayédùn iṣẹ́ wo ló ń ṣe. mo ló ti ń taṣọ sọ̀rọ̀ sókè ṣé ó lu ẹni. Mákindé níbo ní Mákindé. Mákindé street. Mákindé street ṣọ́ọ̀bù yẹn ò ní nọ́mbà ni. nọ́mbà 32 mo ti sọ tẹ́lẹ̀. nọ́mbà 32. kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday. àníjọ́ Tuesday ọlọ́gbà gáyẹ̀jì Zaria. ọlọ́gbà gáyẹ̀jì Zaria. MC Musiliu ọlọ́gbà gáyẹ̀jì Zaria lọ reporting station ọgbà Zaria jẹ padà fún ìwé kọ́mi jubilate kó ti gba kíní tán ara ẹ wá jáde pásítẹ̀ mi wá lọ mo ti mìtì ọ̀rẹ́ mi yẹn wọ́n gbà mo lọ sí àdúgbò kan gbà ara ẹ̀kọ́ gbára yé ọ̀hún sí tèmi fi kún láyé wo Zaria ọ̀hún sí tèmi fi débi àwájọ débẹ̀ padà o sì bàtà àgbà kan jókòó àwọn ṣe fàájì wọ́n gbà àmúdé ní ẹrù lọ́wọ́ pé àwọn onẹ́rù jẹ́ ẹrù ló fi yọ̀bọ̀n yẹn fún mi ìwọ́n gbà ẹ máa bọ̀ wá pé kò sí kọ̀ọ̀pá àwọn àbígbà. àwọn tá ló pọ̀ kọ́ máa bọ̀ wá. mo wọ̀n ẹsẹ̀ olú tó ń bọ̀ àwọn ẹsẹ̀ olú ọmọ tó ń bọ̀ wọn bọ̀ kí wọ́n máa bọ̀ kò sí kọ̀ọ̀kan ọ̀dà ìsìn. nígbà tó wá display tán. àníjọ́ Tuesday àti egóyún mi. nígbà tó display tán níbo ló fi bọ́ yẹn sí. ní mo fẹ́ ní ẹ padà mo fẹ́ ní fata ẹ padà mi wá lọ ilé òun náà bá tiẹ̀ lọ. ìgbà tó máa di jọ́ Thursday àlàyé wa rí kí ní social media àlàyé wa bá Zaria wa bá ó wá ní social media ó wá bá mi ní pé ìwé post orí yá dìrì tẹ̀ ibi tí mo ti ń dìrì tẹ̀ bàtà wọn mi ti ń gbọ̀n lọ́wọ́ mi ti lọ tẹ̀ send ó ti ń bàtí arábìnrin pàtàkì máa padà rí kí ní pé ó ti wà lórí social media tèmi náà máa gbọ́ bóṣù social media níjọ́ Friday mo kò kún lè nídàájí pàtàkì máa pẹ́ ń bọ̀ àmúwà lẹ́gbẹ́dá máa bí máa bọ̀ ní oṣù tó parí nínú ìpàrà aṣọ́ọ̀dì wá ìbọn tó máa dàbí tọ́ ìgàn ni because wá nǹkan tó máa dàbí tọ́ ìgàn wá nǹkan tó máa dàbí tọ́ ìgàn because ta ló sọ pé Zaria ló sọ pé wá nǹkan tó máa dàbí tọ́ ìgàn. ta ló sọ pé kó wá ìbọn tó Zaria sọ pé kó wá tọ́ ìgàn tó jẹ́ Zaria ló ní kí n wá nǹkan tó máa dàbí tọ́ ìgàn. tó máa dàbí tọ́ ìgàn tó máa dàbí ìbọn tẹ́ tó máa dàbí ìbọn tọ́ ìgàn pé kí n wá pé kó máa dàbí. sùúrù orí tó fàṣì ṣé ó ní pé kó lọ wá tọ́ ìgàn tó jọ ìbọn yẹn wọ́n ní kí n wá tọ́ ìgàn tó máa dàbí ìbọn yẹn because àwọn pọ́nlọ́ wọn mi iṣẹ́ o. ìbọn tí ó fi ní sùúrù ìbọn tó fi display jọ yẹn ṣé tọ́ ìgàn ni àbí ìbọn onírin. ìbọn onírin ìbọn tọ́ ìgàn sà. tọ́ ìgàn. ìbọn onírin. kí lorúkọ ẹni tí onípé wá gbẹmọ yẹn fún ẹ. Fatai. níbo ló ti báwo ló ṣe mọ Fatai yẹn. òun lọ sórí ìdásíkè mọ́ni bọ́dá dé àjọ gbinú àdé òun gbá fáwọn ògùn gbé dáúdù. but tàbí náà gàá sọ yìí ó ti pẹ́ tí mo ti rí. now ta ló sọ fún ẹ pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá ó sọ pé
ó sọ pé toy gun ló lò pé kò ń ṣe ìbọn onírin. bàtí aláyé náà ló sọ pé aláyé wo Zaria ló sọ pé hold on máa gbọ́ hold on mo ń bọ̀ ṣáà hold on ọ̀dẹ̀gọ́ ló ń bá sọ̀rọ̀ ń gùn ó ti ṣe rẹ́kọ̀dù bíi mẹ́ta ọ̀rọ̀ ẹ̀ ò papọ̀ ẹ gbọ́ mi ó ti ṣe rẹ́kọ̀dù bíi mẹ́ta ọ̀rọ̀ ẹ̀ ò papọ̀ now mo sọ fún Zaria pé Zaria ó máa ṣẹ̀wọ̀n ẹ mọ̀ the worst part ẹ gbọ́ díẹ̀ sí náà ẹ gbọ́ díẹ̀ sí má bọ̀ ọ̀dẹ̀ má bọ̀ mo sì ń lò ẹ lọ́wọ́ má bọ̀ náà má bọ̀ mo fẹ́ káwọn èèyàn gbọ́ bẹ́ẹ̀ ni o òkú ń bí. Kí ló dé tí ò fẹ́ wá mọ́ má bọ̀ ó yá sọ̀rọ̀ yẹn délẹ̀ sọ délẹ̀ àwọn èèyàn fẹ́ gbọ́ àná àti kò ń bí kówó jẹ́ ń fọ́ọ̀dù àti kò ń gbogbo bí. mo fẹ́ ní ẹ padà mo fẹ́ ní fata ẹ padà ní wàá lọ ilé òun náà bá tiẹ̀ lọ ìgbà tó máa di jọ Thursday àlàyé wa rí kíní social media. òkè àti kọjá bí. Zaria wa báyìí ó wá rí social media ó wá bá mi ní pé ẹ máa dé point o. ta ló sọ pé Zaria ló sọ pé wá nǹkan tó máa dàbí tọ́ ìgbọ̀n. ta ló sọ pé kó wá àbọ̀n tó Zaria sọ pé kó wá tọ́ ìgbọ̀n tó jẹ́ Zaria ló kí n wá nǹkan tó máa dàbí tọ́ ìgbọ̀n. tó máa dàbí tọ́ ìgbọ̀n àbí tó máa dàbí ìbọn tẹ́ tó máa dàbí ìbọn tọ́ ìgbọ̀n pé kí n wá pé kó máa dàbí. onídùú fásì ṣé ó ní pé kó lọ wá tọ́ ìgbọ̀n tó jọ ìbọn yẹn àbí wọ́n ní kí n wá tọ́ ìgbọ̀n tó máa dàbí ìbọn yẹn because àwọn pọ́nlọ́ wọn mi ṣẹ́ o. ìbọn tí ó fi ní sùúrù ìbọn tó fi display ńjọ yẹn ṣé tọ́ ìgbọ̀n ni àbí ìbọn onírin. ìbọn onírin ìbọn tọ́ ìgbọ̀n sà. ìbọn tọ́ ìgbọ̀n. ìbọn onírin. kí lorúkọ ẹni tí ó ní pé wá gbìmọ̀ yẹn fún ẹ. Fatai. níbo ló ti báwo ló ṣe mọ Fatai yẹn. òun lọ sórí ìdásíkè mọ́nà bọ́dá dé àjọ gbínú àdé òun gbá fáwọn ògùn mi gbé dáwọ́ jù. but tàbí náà gà sọ yìí ó ti pẹ́ tí mo ti rí. now ta ló sọ fún ẹ pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá ó sọ pé tọ́ ìgàn ló lò pé kò ń ṣe ìbọn onírin. bàtí aláyé náà ló sọ pé aláyé wo Zaria ló sọ pé kí ẹni bá pé tí má dé bí ẹ sọ pé ìtọ́ ìbọn tí mo post lélẹ̀ yìí o pé kò ń ṣe ìbọn tó bá dé padà ìwọ ni máa lọ fèsì ẹ̀fọ́ àpọ̀ndẹ̀ ìpàdé gbàdúrà bíyà kí n máa lọ sí Akínpẹ̀lú station. ṣé òun ló sọ pé kó lọ ra tọ́ ìgàn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà òun ló dẹ̀ tún sọ pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá pé kó já lọ sọ́dọ̀ ọlọ́pàá. òun ló mú lọ sọ́dọ̀ ọlọ́pàá. pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá kó sọ pé tọ́ ìgàn. àwọn ọlọ́pàá yẹn dẹ̀ rí tọ́ ìgàn ọdẹ rí bí. nígbà tó sọ pé kó lọ ra tọ́ ìgàn tó ra tọ́ ìgàn ṣé wàá fi wọn kó tó ra tọ́ ìgàn. bẹ́ẹ̀ ni sà. ó wàá fi wọn. bẹ́ẹ̀ ni. ó wàá ní kó já lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. ó wàá ní mo lọ sí station bàtà dé station náà tàbí sọ adé Akínpẹ̀lú tí mo kọ́ tó mẹ́rin kọ́ wọ́n ní pé àwọn sọ wọ́n ọlọ́pàá pé kọ́ jọjọ́ wọn pé kọ́ mo lọ sí pàǹtì náà pé kọ́ mo bá ti bá dé pàǹtì náà pé kọ́ sì fi mí lẹ̀ síbẹ̀ pé orí mi tó pé pé ikọ̀ tí orí mi tó pé yẹn á pé kọ́ sì fi mí lẹ̀ síbẹ̀. ó máa ṣe kíni. ọkọ̀ pọ̀ máa yọjú sí mi ọdẹ sì fi mí lẹ̀ àjò Friday síbẹ̀. òun ló dẹ̀ sọ fún wa pé tó bá tún. Hold on. Àwọn tó wà ń bí tó ń gbọ́rọ̀ ń bí àwọn tó wà ń bí àwọn eléyìí mọ̀rọ̀ wọ́n dẹ̀ mọ̀rọ̀ gbọ́. Now ẹ gbọ́ narrative tọmọ yẹn narrate ó ní Zaria ló ní kóun máa lọ sí station Zaria ló ní kó máa lọ sí station kó lọ kọ statement ní Akínpẹ̀lú ọmọ ẹ wá lọ sí Akínpẹ̀lú ó lọ kọ statement ó tún wá sọ fáwọn ọlọ́pàá yẹn pé ẹ máa gbé lọ pàǹtí Zaria ń try láti yọra ẹ̀ kúrò dànù but ó ti ọmọ yẹn nìkan sínú fídì yẹn níjọ́ yẹn gangan fídíò yẹn mi mú wá
torí pé mo mí ìṣepọ̀ mọ́ fídíò bẹ̀ ó wà ń bí jẹ́ kí n lọ wo náà mò ń bọ̀ Legacy kai mo ti mix fídíò yìí papọ̀ mi dẹ̀ fẹ́ dìrí tí ẹlẹ́ẹ̀kan yẹn ok mo ṣe máa padà wá 1 2 3 ńkọ́ kò sí ń bí báyìí fídíò yẹn ò sí ń bí ok don't worry Zaria ní kó máa nìṣó ní station because ó rí pé kíní yẹn ti dọṣẹ́ ọmọ yìí ló mú ìbọn ló ń ṣàpánú pẹ̀lú Zaria footage gbé wọn fídíò ẹ̀ wà mo ní fídíò ẹ̀ lọ́wọ́ but mi ò lè play ẹ̀ ń bí ó dàbí pé orí eléyìí ló wà kò dẹ̀ ní dá tí máa fi hàn yín báyìí Zaria ló deposit ọmọdé sí station látijọ́ tó dẹ̀ ti deposit ẹ̀ sí station kò yọjú sí mọ́ later after tọmọ yẹn wá lọ fèsì DPP ló wá ń sọ pé àlàyé ló ní kóun sọ bẹ́ẹ̀ o torí pé nígbà tí ọmọ yìí ti gbà tó kọ́kọ́ lọ sóṣòdì láàárọ̀ tó lọ yìnbọn nígbà tó kọ́kọ́ lọ yìnbọn láàárọ̀ ìgbà tó wá ń padà ó wá dé wá pé àwọn ò wá ṣeré because àwọn yẹn sọ pé ẹ ṣe dúró òun wá sọ pé àwọn ò wá ṣeré o ó kọ bẹ̀rẹ̀ sí ní yọ̀bọ̀n yẹn ni ó ń flash ẹ̀ àwọn ò wá ṣeré o ẹni tó bá dúró máa kú ó wá post ẹ̀ online ló fi ṣakọ ọmọ àsè ok ọ̀gá ẹ̀ wá sọ fún pé má kó bá mi ó máa fèsì kíní yùmí nílé sáré jáde sí ẹ o tí n bá sáré jáde sí ẹ ọ ti máa mọ̀ pé kọsọmọ yẹn máa ń wà pẹ̀lú ẹ̀ tún fọ ilé ẹ̀ lọ́mọ yẹn ń sùn àwọn èèyàn mọ̀ wọ́n lè testify sí ilé ẹ̀ ló ń sùn ọmọ ìwọ tó ní ṣọ́ọ̀bù tó ń ta bùtíìkì tẹ́lẹ̀ ó wá kúrò iṣẹ́ ẹ̀ ò ká ẹ lára ó wá jókòó ta gbèrò láìpẹ́ yóò lọ bí pé kí àbẹ́ntọ́nà bá ṣàánú tó bá ṣàánú ó wá fi iṣẹ́ ẹ̀ lẹ̀ ó wá jókòó ta gbèrò now èèyàn wá sọ fún ẹ pé máa nìṣó ní station kò tẹ̀lé ẹ débẹ̀ èèyàn sọ fún ẹ pé tó bá ti ṣe statement tán káwọn ọlọ́pàá máa mú ẹ lọ sí pàǹtí pé òun á máa bá ẹ bẹ̀ ẹ wo bó ṣe deposit ọmọ yẹn ó wá deposit ọmọ yẹn nìyẹn àwọn fámìlì ẹ tún wá ń bá ẹ ò rí nǹkan kan ṣe lé lórí the scene kò rí kódà kò fún fámìlì ẹ lówó báyìí pé kọ́ lọ́ọ́ fi fún lówó oúnjẹ ikú ẹ̀dẹ̀ lọmọ yẹn ń kú lọ ẹ rí pé lórí ibú ní Zaria yìí ìwọ tí wọ́n build now ẹ̀yin mo ń bọ̀ kí tó ẹ̀yin Òṣòdì connect ẹni tí wọn ò bí sínú Òṣòdì ẹni tí wọn ò forí ẹ̀ sọlẹ̀ sínú Òṣòdì ẹni tí kì í ṣọmọ Òṣòdì ó wá dé òun ló wá ń sọ fún yín pé òun ni mẹsáyà Òṣòdì tuntun ẹ̀yin náà dẹ̀ ń tẹ̀lé ẹ̀yin náà dẹ̀ ń gbà Olúọmọ ló build ẹ̀ òun ló sọ déèyàn òun ló jẹ́ kó níyì láwùjọ ṣùgbọ́n ọ̀dàlẹ̀ tipẹ́tipẹ́ ní Zaria mo sọ fún ẹ̀yin èèyàn be careful fún èèyàn mo sọ̀rọ̀ kan ní 5 years ago 6 years ago nígbà tí wàhálà kan ṣẹlẹ̀ mo wá gbé torchlight mi mo ń wòran pé kí ló ń ṣẹlẹ̀ mo wá rí Zaria nígbà tí wọ́n gún Olúọmọ nígbà yẹn tí òkìkí kàn káàkiri pé wọ́n gún Olúọmọ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ṣe rí àwọn ọ̀tá kan wà enemy ẹni wọn bọ́dẹ̀ ṣe jẹ́ enemy ẹ tó they can never become your friend ṣùgbọ́n wọ́n lè bẹ́ ẹ ṣọ̀rẹ́ tó bá rí ohun tó fẹ́ gbà lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn tó gún Olúọmọ ó yẹ ká accept pé àwọn tó gún lábẹ́rẹ́ tó gún lọ́bẹ mákẹ́jẹ̀ tó gún jágà lọ́dún náà lọ́hùn nígbà tá a fẹ́ jagun tó Olúọmọ tó fẹ́ gba chairman gbogbo wọn yìí náà ló dìde ogun èpè tó ń ṣe àwọn èèyàn tó ń délé ní sí tó ń ṣépè fún mi the same èpè yìí náà ló ń ṣe ń gbà yẹn minority náà ni wá ta fi win ní majority nígbà yẹn
So now after Toluomo wá di chairman tó gba mandate yẹn, gbogbo wọn wá padà wá, àwọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀, wọ́n wá lọ ń gbé àwọn commissioner, wọ́n lọ ń gbé àwọn rep àdúgbò wọn, àwọn chairman local government wọn. Olúọmọ dẹ̀ máa ń respect àwọn olóṣèlú gan àtàwọn kankan. Àbí bí ọba, ẹlòmíì fẹ́ lọ gbé ọba ìlú ẹ̀ wá. Yes, ẹlòmíì máa lọ gbé, òun ló ṣe ń dùn mí fáwọn kan lénìí. Ẹlòmíì lè lọ wá sábà àwọn olórin, àìmọye àwọn tó gba true Alhaji Wasiu Ayinde wá, àìmọye àwọn tó gba true Paso wá, àìmọye àwọn tó máa gba true because ọmọ kí Paso súnmọ́ Olúọmọ, wọ́n máa lọ gbé Paso wá. Ẹlòmíì máa lọ sí Ìlọrin, ó máa lọ gbé, nígbà ẹlòmíì máa lọ gbé Àfáà Muideen wá, ẹlòmíì máa lọ gbé ẹlòmíì fẹ́ lọ gbé Bàbá Lówórò, ẹlòmíì fẹ́ lọ gbé, ẹlòmíì máa repo sínú mọ́tò báyìí láàárọ̀ kùtùkùtù. Wọ́n máa lọ sí Ìlọrin, wọ́n lọ sọ́fà, lọ gbé Àfáà Muideen, wọ́n lọ gbé wá, wọ́n gbé sínú mọ́tò. Wọ́n ti bẹ bàbá yẹn, wọ́n ti bẹ pé ẹjọ́ àti jẹ àti mu ni, wọ́n gbé wọn sínú mọ́tò, wọ́n kàn lè gbé wọn dé lójijì. Ẹlòmíì báyìí máa ń gbé wọn ní ẹ o, báyìí máa ń gbá wọn. Ẹlòmíì akọ̀dédé lọ gbọ́ ọba ẹ̀ wá torí nǹkan tó fẹ́ jẹ kò sí ohun tó lè ṣe, àwọn tẹ́ ń wò yẹn. Now the same set of people tí wọ́n ṣe Olúọmọ léṣe yìí, àwọn náà ló tún wá padà bẹ̀bẹ̀, ó dẹ̀ fún wọn lóúnjẹ, gbogbo wọn ló jẹun. Òun ni mo ṣe ní pé tá a bá gbàgbé, tá a bá ní ká máa gbàgbé ọ̀rọ̀ àná nítorí aláìmoore, nítorí aláìmoore la ṣe máa ń sìrègùn. Òun ni mo fi ń sọ fún yín gbà yẹn pé ìyàwó ilé Fẹ́mi Jplon àtọmọ ẹ̀ tó fẹ́ travel lọ sílùú òyìnbó, Olúọmọ ló gbé owó lẹ̀ fáwọn family láti fi tún family tiẹ̀ ṣe. O ò tí ì dáwó yẹn padà complete day ni, but nítorí pé ó ti involve family lèmi ò ṣe kí n fẹ́ tọwọ́ bọ̀bẹ̀, because anything tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú personality èmi ò kí n fẹ́ wọ̀. Wọ́n ṣe wáyé gbogbo nǹkan ni mo lè bá èèyàn jà lé lórí. Mi ò ní bá ẹ jà débi ọmọ ẹ, mi ì ní bá ẹ jà débi ìyàwó ẹ, mi ì ní bá ẹ jà débi bàbá ẹ, mi ì ní bá ẹ jà débi ìyá ẹ, mi ì ní bá ẹ jà débi family ẹ. I can only fight you alone. That's it. That is me. Òun lè ṣe rí mi pé mi ń bú bàbá yàn, mi ń bú ìyá yàn, mi ń bú ọmọ yàn, mi ń bú ìyàwó yàn. Ìwọ ni mo ń bá fà, mi ì dẹ̀ ní sọ̀rọ̀ tó bá kọjá títì. Nǹkan tí mo fi ń jẹ́ champion lé gbogbo wọn lórí nìyẹn, because àwọn ò kì í rọ̀rọ̀ sọ. Nǹkan tí mo fi ń jẹ́ undefeated champion nìyẹn. So now ìwọ yìí the same nínú yín náà lọmọ ẹ sick, lọ gbé lọ hospital, lọ fẹ́ ṣe surgery fún, ní Olúọmọ kó 5 million lẹ̀. Ìwọ nìyẹn, Ọlọ́run nìyẹn. Mo dẹ̀ sọ fún yín pé gbogbo yín ẹ jáde wá, ẹ sọ fọ́lọ́run pé gbogbo tẹ́ kó jọ láyé Olúọmọ kó parẹ́ mọ́ yín lójú. Èyí tó lo mọ́tò gidi because ó fàyè lẹ̀ fún yín kẹ́ jẹun. Nǹkan ẹyọ kan tó ń bí ẹlòmíì nú tó pọ̀ nú wọn ni pé wọ́n ń pín branch wọn. Wọ́n pín branch. Òun lẹ́lòmíì fi sọ Olúọmọ gbà yẹn dọ̀tá. Èní báyìí sí nǹkan ṣe wọ́n máa pín branch. Lẹ́ni báyìí ṣé wọn máa, torí pé oúnjẹ National Union yẹn ó ń fẹ̀ sí lójoojúmọ́ ni. Ó ń fẹ̀ sí, ó ń fẹ̀ sí, ó ń fẹ̀ sí, ó ń wide sí lójoojúmọ́. That is why aṣọ ọ̀gbà là ń dá fún gbà. Ẹni tó débẹ̀